Africa Content TV. Yorùbá ló ní àṣà, Yorùbá ló ní èdè, Yorùbá ló ní gbogbo tó dáa àwa lọ́lọ́run fún. Mo wá fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n ṣe agbátẹrù ètò yìí, pàápàá jùlọ kọmíṣánná wa fún àṣà Ọlátúbọ̀sún, a máa ju yín ṣe o. Mo fi àsìkò yìí mo fẹ́ sọ fún gbogbo àwa abiyamọ pé ká fi èdè wa, ìṣe wa, àṣà wa, ìwọṣọ wa, ìsọ̀rọ̀ wa, bá a ṣe kíni ká fi máa kọ́ àwọn ọmọ wa, nítorí ọmọ tó bá sọ ilé nù ó sọ àpò ìyàkọ́. Ṣé bí mo ṣe múra ìṣe ò dáa ni? Ṣé bí bàbá wa Mutiat Olúbàdàn Olóyè Ọlálékan Àlàbí ìwọṣọ wọn ṣé òwú yìí? Kí ló wá dé? Ẹ má jẹ́ àkàṣà wa sọnù. Àwọn òyìnbó, àwọn aláwọ̀ funfun wọ́n ti ń kọ́ṣe wa, ọ̀rọ̀ wa, ìwọṣọ wa. Bí ò bá dá tí ò bá dá ẹnìkan yìí kọ̀, ẹ dákun torí Ọlọ́run. Oúnjẹ wa ṣe pàtàkì, pàápàá gbẹ̀gìrì, ewédú, àmàlà, oúnjẹ gidi tó dáa ni. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ká máa lọ ra tí ò ṣe jẹ kò dáa. Mo tún fi àsìkò yìí mo tún fi bẹ̀ wá wípé àwa tá a ṣèsìn àwa la wà ń bí lọ́dún yìí, àwa náà látún máa bẹ ní gbogbo ìgbà. Kò ní sú gómìnà wo lóríire, àṣà wa ò ní parun o, Ọlọ́run ó máa tì wá lẹ́yìn o. Wọ́n ní àṣọdúnmọ́dún la wo àṣọdúnmọ́dún, aṣọ́ròmọ́rò la wo aṣọ́ròmọ́rò. Ọdọọdún nìrèké ń bẹ, ọdọọdún lẹ̀wà wà, ọdọọdún là á máa wà o, àní pẹ̀dí o. Ọ̀yọ́ stéètì ò ní dàrú o, Nàìjíríà lápapọ̀ ànírógun ànírọ́tẹ̀ o, yóò máa jú wa ṣe o. Ó dìbò. Àṣà Èdùmàrè, ọṣẹ lóníkọ́ṣẹ, oṣù lóníkọ́sùn àbọ̀. Gbogbo nǹkan tí màmá wa ti sọ, tí wọ́n ti fi ẹnu àṣẹ sọ.